àwọn olólùfẹ́ Mohbad ṣèrántí ọjọ́òbí rẹ̀ lónìí, wọ́n pè fún ìdájọ́ òdodo. Oxybon mi, mo ti lé mi bọ̀ ọ̀nà mi, ọmọ ọlọ́run kò lè sún mi, ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ búlà. Ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ gbajúgbajà ọ̀dọ́mọdé òǹkọrin hip hop tí ikú rẹ̀ dá wuyewuye rẹpẹtẹ sílẹ̀ lọ́dún 2023 ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba, táwọn èèyàn tún mọ̀ sí Mohbad, ti ṣèrántí ọjọ́òbí olóògbé ọ̀hún, tí wọ́n sì tún ń béèrè fún ìdájọ́ òdodo nípa ikú àìtọ́jọ́ rẹ̀. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kínní ọdún 2025 ni olóògbé Mohbad ìbá di ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n 29 lókè èèpẹ̀, torí ọdún 1996 làwọn òbí rẹ̀ alàgbà Joseph Alọ́ba àti màmá rẹ̀ Abọ́sẹ̀dé bí ságbègbè Ìkòròdú nípìnlẹ̀ Èkó. Láti ṣèrántí ọjọ́òbí ẹ̀, oríṣiríṣi fídíò àti ohun orin tí olórin tàkasúfè náà kọ nígbà ayé rẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ gbé sórí ìkànnì ayélujára wọn lọ́lọ́kan òjọ̀kan. Lójú òpó Instagram Ọlámídé Official, ọkùnrin náà ṣàfihàn fídíò kan níbi tí Mohbad ti ń dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú gbọ̀ngàn ńlá kan, bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ ti ṣú, òkùnkùn sì ti bolẹ̀. Ó wọṣọ funfun pẹ̀lú ṣòkòtò dúdú, ṣéènì ńlá kan sì wà lọ́rùn rẹ̀. Ọlámídé kọ ọ̀rọ̀ ṣókí kan sábẹ́ fídíò náà, ó ní fídíò yìí ṣẹlẹ̀ ní nǹkan bíi wákàtí díẹ̀ kí Mohbad tó kú, òkú rẹ̀ sì ṣì wà ní mọ́ṣúárì títí dàsìkò yìí, bẹ́ẹ̀ ni kò tíì sí ìdájọ́ òdodo lórí ikú rẹ̀. Ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ làwọn olólùfẹ́ Mohbad kọ lórí ìrántí ọjọ́òbí rẹ̀ yìí. Ayọ̀mí sọ pé Ọlọ́run má jẹ́ kí àwọn èèyàn burúkú àti mọ̀lẹ́bí burúkú yí wa po, kí ọkàn rẹ̀ máa sinmi títí ayérayé nínú àlàáfíà. Ṣé o máa ní àwọn mọ̀lẹ́bí Mohbad ló já a kulẹ̀? Hairstylist ní ká ní kò tí ì kú ni ìbá ti gbé orin ọ̀tún kan jáde ní oṣù December bó ṣe máa ń ṣe. Láti ìgbà tó ti kú ní oṣù December kò ti lárinrin bó ṣe máa ń rí tẹ́lẹ̀ mọ́, àgàgà lágbègbè Ìkòròdú. Badgalsi ní apá tó gbẹ̀yìn fídíò yìí gbomi lójú mi, ọmọkùnrin yìí mà lẹ́bùn orin o. Mo nírètí pé tó bá tún wá sí ayé míì, ayé ẹ̀ á dáa, ẹ̀mí ẹ̀ á sì gùn pẹ̀lú ìfẹ́. Síbẹ̀ oko ọ̀rọ̀ lẹ́nìkan jù ní tiẹ̀, ó ní báwo ni Mohbad alára ṣe fò kúrò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ayé nígbà tó jẹ́ pé ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ló ti ń ṣe bọ̀ látilẹ̀ tí wọ́n fà á lọ́wọ́ gòkè. Ó ga o, sùnre o. Ẹlòmíì tún ní pàtàkì àdúrà tẹ́mi ń gbà ní pé kí ẹ̀mí ẹ̀ bẹ̀rẹ̀ sí í han ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú òjijì rẹ̀ yìí léèmọ̀ gidi ni o, máa sùn nínú agbára ìmọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ó rántí pé ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ní ìròyìn òjijì gbòde kan pé òǹkọrin hip hop táwọn ọ̀dọ́ fẹ́ràn yìí jáde láyé ní ilé rẹ̀ tó wà lágbègbè Lẹ́kí lérékùṣù Èkó. Láti ìgbà náà làwọn olólùfẹ́ rẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan títí kan àwọn gbajúmọ̀ òṣèré tíátà bíi Ìyábọ̀ Òjó àti Yọ̀mí Fábíyì ti dìde láti wá fín ìdí kókó ikú tó pa á. Títí dé bá a ṣe ń sọ yìí ní ìgbìmọ̀ tó ń wádìí ikú àbáàdì bí èyí nípìnlẹ̀ Èkó, Coroner Inquest, ṣì ń jókòó láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn afurasí gbogbo tí wọ́n lọ́rọ̀ náà kàn. Ìpè fún ìdájọ́ òdodo yìí wà lára ìdí tí wọn kò ṣe tí ìsìnkú olóògbé Mohbad di bá a ṣe ń sọ yìí, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ sìnkú náà tẹ́lẹ̀ kí ìjọba tó tún lọ hú láti ṣàyẹ̀wò ìjìnlẹ̀ sí irú ikú tó pa gan-an. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.